ọ̀nà méjì lẹ̀dá gbà tí fi lórúkọ láyé. Àwọn kan lórúkọ bú láyé, ìrandíran wọn nígbàgbé wọn yóò wà ní àkọọ́lẹ̀ pé ẹnìkan péré ló sì bà ìran yẹn jẹ́. Àwọn kan sì ṣoríire láyé, ìrandíran wọn ò ní gbàgbé wọn pé lágbájá ló fáwọn ní glory. Àmọ́ ọ̀nà méjì náà ní tún gbà rìn, àtẹni tí ó ṣoríire àtẹni tí ó ṣorí ibú. Ìgbádùn lẹlòmí ò bá débi oríire, ìgbádùn lẹlòmí ò bá débi orí burúkú. Àmọ́ àwọn kan wá ń bẹ láyé, ìnira ni wọ́n bá débi glory. Àwọn glory kan bẹ láyé, glory tí ò common, ìnira ní bá dé o. Al-Quran fi sọ pé inna ma'al usri yusra. Láàrin in the midst of suffering, láàrin pẹ́dà ń sọ́fà lọ́wọ́, oríire ń bẹ́ẹ̀ o, ìrọ̀rùn ń bẹ́ẹ̀ nígbà mi. Ọmọ ìyá mi, a kí gbogbo àwọn tí wọ́n jàjàbọ̀ lọ́wọ́ àwọn bandit. A kí yín kú oríire lẹ́ẹ̀kan sí. A kí President Tinubu, a sì kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà Ṣèyí Mákindé. Wàláhì ọba tó dẹ̀yìn méjèèjì mọ̀ pé pass wájú. Ẹ̀yin méjèèjì gbìyànjú. Ẹ try nínú 46, 43 padà. That's over 90%. Dó ẹyọ ẹnìkan tó bá kú, ó ṣe déédéé ẹ̀mí ẹgbẹ̀rún èèyàn tó bọ́ sọ̀rọ̀. Àmọ́ bó ṣe le tó yẹn, ṣáṣá ti ẹ̀rí solution. Ṣé wọ́n máa ń rí irú solution bẹ́ẹ̀ yẹn ní majority òkè ọya tó ti ń ṣẹlẹ̀? Ṣé solution yára wá bẹ́ẹ̀ yẹn? Kódà eléyìí tó ṣẹlẹ̀ ní Kwara, wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sìn. Eléyìí tó ṣẹlẹ̀ ní Oǹdó, ní Oníyọ̀, mọ iye ọjọ́ tán ló ń bẹ̀ nìkan tó dé. Kódà àwọn tó jáde ń bẹ̀, ó ní tí wọ́n sọ jáde nípa ìjọba wọn. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, kudos to you. Bàbá wa President Bola Ahmed Tinubu, kudos to you. Akínyìn ẹ kú iṣẹ́, Ọlọ́run ní yọwọ́ lọ́rọ̀ yìí. Méjì lẹ̀dá gbà rìn láyé. Al-Quran ni yakhluqullahu, a'udhu billahi minash shaitonir rajim, bismillahir rahmanir rahim. Yakhluqullahu ma yasha, ma kana lahumul khiyara, subhanahu wa ta'ala amma yusriku. Al-Quran ni yakhluqullahu ma yasha wa yakhtar. Bọ́bá wu Ọlọ́run ní ṣe dáẹ̀dáẹ̀. Àwọn kan bí adá wọn lólóríire látayé, àwọn kan dáyé wọ́n sọra wọn dolórí ibú. Yakhluqullahu ma yasha wa yakhtar, ma kana lahumul khiyar. Ẹ̀dá ò lè dá rẹ̀ bá mi àfi bàbá ṣe dá. Àmọ́ tó bá jẹ́ tíṣẹ́ ẹbú ni, ẹ̀dá lè sọ̀rọ̀ ẹ̀ di Sátánì, Ọlọ́run ṣe dá. Gbogbo ẹ̀ nínú àkọsílẹ̀ Ọlọ́run ọba ló wà. Ma kana lahumul khiyar, subhanahu wa ta'ala amma yusriku. Mímọ́ ni fọ́lọ́run náà, ọba alágbára, ọba tó tóbi kọjá ń tẹ́ǹpè lọ́lọ́run lẹ́yìn Ọlọ́run. Ọmọ ìyá mi, bá a bá ń bẹ nínú ẹbí, tá a bá ń bẹ nínú ìlú, tá a bá ń bẹ lórílẹ̀-èdè, ká máa bẹ lọ́hun. Àwọn tí wọ́n jẹ black sheep, àwọn àgùntàn dúdú, àwọn tí wọ́n stay níran, ọlọ́mọdé kan bẹ nínú ìran wa. Mo sọ níbi wáàsí tó kọjá lọ, nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀, mo ní whenever tọ́rọ̀ yóò bá parí, ẹ padà rí ọwọ́ àwọn ará alẹ́ kan lára àwọn tí wọ́n dá kidnapping yìí lẹ̀, lára àwọn tí wọ́n dá bandit yìí sílẹ̀. Ìjọba ò tí ì dárúkọ àwọn tí wọ́n rí kó nínú àwọn bandit, but wọ́n ti dárúkọ àwọn tó ń aid and abetting, àwọn tó connive, bí àwọn ọlọ́kadà, bí àwọn tí ń bá wọn gbóúnjẹ lọ, bí àwọn tí ń bá wọn lọ gé owó gbà tí wọ́n rí mú. Gbogbo ẹ̀yin uniform men tẹ́ ṣe iṣẹ́ pàtàkì yìí, tẹ́ ṣe iṣẹ́ débi pé ẹ ti sáré mú àwọn tí wọ́n jẹ́ agbódegbà wọn nígboro, tú wọn lẹ fi wá lò tọ́nà fi ní kíṣẹ́ yóò rọrùn. Gbogbo yín ọba mi ó san yín lẹ́san dáadáa. Àwọn tó kú nínú yín wọn kú gbé pẹ́ẹ̀pẹ́. Oríire ayérayé ọmọ ẹ̀bẹ̀ fáwọn ọmọ àtàwọn ọ̀rànjìràn. Iṣẹ́ dẹ ṣe, ẹni tó bá lẹ̀ ṣiṣẹ́, ó ń tàn ó dàbí ẹni pé nǹkan mú lọ́pọlọ. Ẹ wò ó lápèjúwe, wọ́n dárúkọ ẹnìkan, wọ́n ní Babangida kinní kan, ó ṣùọ́ pé yóò kí ń ṣe Yorùbá. Nínú àwọn tí a ti kọ́kọ́ dárúkọ wọn, nínú àwọn tí a dárúkọ, àwọn mẹ́ta ń bẹ nínú wọn tó clear pé Yorùbá ni wọ́n. Nínú àwọn mẹ́ta yẹn, Mùsùlùmí kan bẹ ń bẹ, ẹlẹ́sìn Christianity méjì, ẹnìkan láti Kwara, èèyàn méjì láti Ọ̀yọ́ state, làwọn tí a jọ aid and abetting àwọn èèyàn yìí. Kí ni tí mo wá sọ débẹ̀? Ẹ lọ wo orúkọ wọn. Lára àwọn tí wọ́n rí mú, tí a jẹ́ agbódegbà, ọ̀kan nínú wọn jẹ́ kí ẹlẹ́sìn Christianity kan bẹ láàrin wọn. Ọ̀kan nínú wọn jẹ́ Adéwuyì Sunday,
ẹ lọ wò lórí Google. Ọ̀kan nínú wọn jẹ́ Adéwuyì Sunday, ẹlẹ́ẹ̀kejì ń jẹ́ Babangida. Mi rò wípé Yorùbá nìyẹn, Yorùbá kì í jẹ́ Babangida. Àmọ́ Adéwuyì Sunday òun àpẹlẹsìn Christianity ni. Ọ̀kan jẹ́ Àyànwọlé Gbénga, ọ̀kan jẹ́ Rafiu Abdulmajid, ọ̀kan jẹ́ Adélẹ́yẹ Ayọ̀mídé. Ẹ wo àwọn tá a kà sílẹ̀ àwọn márààrún yìí, àbáwọn mélòó ni wọ́n rí mú nínú àwọn tí wọ́n jẹ́ agbódegbà wọn. Yorùbá ló pọ̀ jù ń bẹ. Ẹlẹ́sìn Mùsùlùmí ń bẹ ń bẹ, ẹlẹ́sìn Christianity ń bẹ ń bẹ, oní traditionalist ń bẹ. Nínú orúkọ tá a kà sílẹ̀ yìí, tó bá jẹ́ pé orúkọ la fẹ́ fi jọ́ọ̀jì ẹ̀, ìyẹn ń túmọ̀ sí pé ọ̀rọ̀ ẹ̀sìn tá à ń tì bọ ọ̀rọ̀ tí wàhálà bá dé, tá à ń tírèdì, tá à ń fi ọ̀rọ̀ ẹ̀sìn bọ̀, kò ní máa jẹ́ ká tètè rí solution, tàbí tá à ń fọ̀rọ̀ tribe bọ̀. Let's call a spade a spade. Ẹ jẹ́ àpò lórí ibú tààrà. Ká má máa gọ sábẹ́ ẹ̀sìn, ká má máa gọ sí ẹni ó bá ṣe tí ò dá, ó ṣe tí ò dá ni. Ẹni ó bá jẹ́ agbódegbà, ká gbà pàgbódegbà lélẹ̀. Ó lè jẹ́ Mùsùlùmí, ó lè jẹ́ ẹ̀yà míì, agbódegbà kò fẹ́ yà ṣe. Àwọn kidnapper yìí náà ò fi ọ̀rọ̀ ẹ̀sìn ṣe. Nílà fi gbọ́dọ̀ cooperate lórí bó láṣẹ bá Sátánì jà. Níjọ́ wọn bá dé, wọn ìwò pẹ́ nìkan jẹ́ Mùsùlùmí, kò sí tọ́kàn pọ̀ jẹ́ Christian, kò sí kọ́kàn pọ̀ jẹ́ traditionalist. Kódà wọn ìwò pẹ́ nìkan jẹ́ Hausa, ẹnìkan jẹ́ Yorùbá. Gbogbo ẹni ọwọ́ wọn bá bà nínú àlìkíyàmọ̀ sòsè. Ìdí nìyẹn tá a fi gbọ́dọ̀ cooperate. Nífi ń já sí pé lìkúlì family náà kọ̀ tún wá kò dàrú wá. وذلل لنا كدار في كل لحظة وذلل لنا كدار في كل لحظة لكل فاميل gbogbo fámìlì láyé lìkúlì nàbíyìn gbogbo ànábì láyé gbogbo òjíṣẹ́ Ọlọ́run láyé náà kọ̀ tún wá kò dàrú wá. Á fún ní àkúnmí tí ó fi jíṣẹ́ tí ó mọ̀ jẹ́ àmì. A wà fún ní kùndàrú, a fún ní kùndàrú tí ó tẹ̀lé. Kùndàrú yẹn ní ọmọ jẹ́ bá ṣe jẹ́. Gbogbo ṣẹ́ tó bá ṣe láyé, kò sí ẹni ọ̀gá láyé tí ò ní bá ṣe jẹ́ lẹ́gbẹ̀ẹ́ o. Kùndàrú kan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ọmọ fẹ́ bá sẹ́rẹ̀ tó jẹ tó ṣe, tí ọmọ fẹ́ bá jẹ. Nínú wọn làwọn tá a dárúkọ náà, àwọn tí wọ́n jẹ́ Yorùbá, tí wọ́n jẹ́ Eden Abeti, àwọn tí wọ́n jẹ́ real bandit gangan, àwọn tí wọ́n kú àtàwọn tí wọ́n rí mú láàyè. Ìjọba ò tí dárúkọ àwọn yẹn o, àti ìmọ̀ àwọn táwọn yẹn ṣe, bẹ́ẹ̀ ó hàn wípé wọn lè rí sẹ́yìn ṣe láì jẹ́ pé aráalé bá bá wọn lọ́wọ́ sí. Àwọn tí wọ́n bá wọn lọ́wọ́ sí, tí wọ́n dárúkọ wọn, òun la kà yẹn. Ẹ wá dákun, n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀, n tó lọ ti lọ. Ẹ̀yin tẹ́ jàjàbọ̀, a kí yín kú oríire. Àwọn akọni méje níbẹ̀ látara àṣẹlẹ̀ yìí. Àwọn tó jẹ́ pé wọ́n fojú winá, àwọn tó jẹ́ pé àwọn lọ́lọ́run ṣe ní hero látara àdánwò tó ṣẹlẹ̀ kọjá. Lára rú àwọn akọni bẹ́ẹ̀, òun làwọn mẹ́ta nínú àwọn tíṣà tí wọ́n pa. Wọ́n fìbọn pa ẹlòmíì. Mo wo interview arábìnrin Rachel Alamu tí mo ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ arábìnrin yẹn. Mo wo interview ẹ̀, ọkàn mi gbọ̀n rìrìrì. Wọ́n pa ẹnìkan nínú àwọn tíṣà nílé ìwé. Nígbà tó dijọ́ kejì jọ́ tí wọ́n kó wọn gangan, wọ́n pa ẹnìkan. Mo rò pé jọ́ kejì yẹn dúnbú eléyìí tariwo gbà ìlú yẹn. Wọ́n ní gbò tó yá wọ́n tó pa ẹnìkan sí, ó jẹ́ èèyàn mẹ́ta tí wọ́n pa. Ẹ wo Ọlọ́run, ẹ wo àwọn ìka èèyàn, ẹ wo àwọn Sátánì, ẹ wo àwọn olórí burúkú ẹ̀dá. Wọ́n pààyàn nítorí owó, wọ́n pààyàn nítorí ọlá. Gbogbo tí wọ́n wá torí ẹ̀dá gbogbo ẹ̀ náà kí wá ní kéènì wọn báyìí. Kí ni kéènì wọn báyìí? Èyí owó wọn rí. Wọ́n á kúkú ẹ̀sìn, fámìlì wọn ò tó gborúkọ burúkú láyé. Èló ni iye tí wọ́n rí tí ó ra àdánwò tí wọ́n bá ń pé dínkà inú ran Yorùbá. Àwọn tá a kálẹ̀ yìí ni o. Àwọn tí wọ́n jẹ́ ran Yorùbá náà, àwọn tí wọ́n jẹ́ Eden Abeti, àti ìmọ̀ àwọn tí wọ́n jẹ́ real criminal gangan, tí wọ́n jẹ́ bandit gangan. Àmọ́ àwọn agbódegbà yìí tí wọ́n bá ń pé dínkà, àwọn wọ̀nyí ni àwọn ni Júdásì, àwọn ni Júdásì nínú ìran Yorùbá. Ìran Yorùbá gbọ́dọ̀ fi èpè tẹ̀lé gbogbo wọn. Kí ìran Yorùbá kan tó máa ronú ẹ̀ mọ́ láyé. Kí ló dé tẹ́ ń pè ìran Yorùbá lọ́mọlúwàbí? Nígbà ẹ bá ya olóòbù sán tó báyìí, tẹ̀ dẹ́mi èèyàn légbodò nítorí owó, nítorí ọlá. Ẹ sọ àwọn ọmọ ọlọ́mọ, ẹ sọ wọ́n dọmọ òrukàn, ẹ sọ ọmọ ìyàwó kan, ẹ sọ wọ́n dopò ọ̀sán gan. Ẹ bá yé àwọn èèyàn jẹ́, ẹ lu àwọn ọmọ nílùkulù. Wọ́n ní wọ́n lu àwọn ọmọ yìí débi pé wọ́n ní nítorí pé wọn kì í fẹ́ gbọ́ kán pariwo. Tán bá ń pariwo, wọ́n máa rò pé yóò attract attention.
wọ́n ní lílù yìí pọ̀ tí wọ́n lu àwọn ọmọ yìí. Wọ́n ní gbòòyà wọ́n fi aṣọ dì wọ́n lẹ́nu, wọ́n fún wọn ní bisikí jẹ fọ́sẹ̀ kan péré láàrin ọ̀sẹ̀ 8, bisikí ọ̀sẹ̀ kan. Lẹ́yìn ìgbà yẹn wọn kò bisikí fáwọn ọmọ ọlọ́mọ mọ́. Wọ́n nínú òjò nínú ẹ̀rùn ńlá wọn ti ń rìn, báwọn bá rìn díẹ̀ tí wọ́n bá ti fura pé wọ́n tó mọ bí àwọn wà, wọ́n tún gbéra nìyẹn. Wọ́n láwọn tí wọ́n jẹ ìyà tí wọ́n jẹ sánábà bí ìsìyà jù àwọn ọkùnrin inú àwọn ni. Wọ́n ní wọ́n lu mọ̀sẹ̀ gbàgbé láéláé, Ọlọ́run ló ní wọ́n padà tọrọ aráyé. Wọ́n lù wọ́n débi pé wọ́n fi aṣọ dì wọ́n lójú níjọ́ wọ́n ti mú wọn. Kéèyàn ó fi aṣọ dìyàn lójú fún odidi oṣù 2. Wọ́n fi aṣọ dì wọ́n lójú, wọ́n dẹ̀ chain wọn lẹ́sẹ̀. Tí wọ́n bá rìn tí chain lẹ́sẹ̀ ni, torí ẹ gbà pọ́kùnrin sì tó dangerous. Wọ́n láwọn táwọn jóbìnrin gbogbo ara àwọn tó ní àpalára, àwọn nǹkan tí ń yà wọ́n lára nínú igbó tí ń kó àwọn move. Wọ́n ní ló fa gbogbo eléyìí. Ẹ dákun, ẹ jẹ́ á ronú. Ire lẹ́san, ìkà náà lẹ́san. Ìkà lẹ́san, rere náà lẹ́san. Èyí ó bá lè ṣe nínú méjèèjì. Ẹ̀san àké á dà lórí ọmọ. Ẹ̀san àké á dà lórí ọmọ. Ẹ̀san àké á dà lórí ọmọ. Èyí tó bá lè ṣe nínú méjèèjì. Ẹ̀san àké á dà lórí ọmọ. Níjọ́ kú erin, wàláhì ìmọ̀fọ́lọ́mbúra, oríṣiríṣi ọbẹ̀ láàárí. A lè ṣe àmọ́rí àwọn olórí ibú, a lè ṣe àmọ́rí àwọn kùndárù nínú ìran èèyàn. Ara wọn ọmọ Nàìjíríà kan tó jẹ́ pé kùndárù ni wọ́n tí ń dá òtí ìjọba. Ọ̀ntí ìgbà tíjọba tó gbé òkú sójà ọmọ 28 àbí 26 years tí wọ́n fìbọn pa ọ̀kan nínú àwọn tó kú níbi tí wọ́n ti lọ rẹ́sì wọn. Àfìgbà ìjọba tó kó wọn jáde. Ẹlòmíì ní ṣé kìí ṣe péjọba ló káwọn eléyìí pamọ́? Ẹ wo lókọ̀tì lórí ọmọ eléyìí, ẹ wo aṣọ ẹbí lára àwọn méjì nínú wọn. Wọ́n ń kó wọn bọ̀ láti inú igbó, ìkan tí ń sáré lò jáàbù, ẹ ti rí fóònù lọ́wọ́ kan, ẹ sì bẹ̀rù ẹ ṣe ya ilé ibú ẹ̀ dára yìí, ẹ ṣe ya ilé ibú sàn, ẹ ṣe ya Sítánì báyìí. Ṣé ká bẹ lọ́n kírun tó ṣe wọn kó ṣe ran gbogbo ẹ̀yin tẹ̀ ń kọ̀kọ̀ kọ̀kọ̀ yẹn? Ní tí òye yín ni pé àwọn ológun, àwọn ọlọ́pàá, àwọn DSS, gbogbo àwọn paramilitary tí wọ́n jọ ṣiṣẹ́ yẹn àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ìpínlẹ̀ Ọ̀yọ́, Àmọ̀tẹ́kùn, kódà tó fi dórí àwọn private ẹ̀ṣọ́ aláàbò, wọ́n mọ iṣẹ́ tí wọ́n ṣe kan tó rí wọn mú bẹ́ẹ̀ yẹn kò rọrùn. Láti rí èèyàn 43 kò rọrùn. Gbogbo àwọn tí wọ́n ń bẹ láàyè tí wọ́n fi lọ strike wọn, gbogbo wọn ní rí kó kúrò. Àwọn tó ti kú kó tó di pé strike wọn ni. Ikú tí ò bá pa wọn, lọmọkùnrin tí wọ́n pè Felix yẹn ló máa fàyà gbé lọ. Ikú tí ò bá pa wọn ní làwọn tí wọ́n ti dúnbú síwájú yẹn ní àmọ̀ gbé lọ. Ẹ sì bẹ̀rù Ọlọ́run. One thing is certain, tó bá ti dọ̀rọ̀ àwọn bandit, tó bá ti dọ̀rọ̀ àwọn ajínigbé, ẹ mọ kinní kan dájú, majority àwọn níjọ́ tí wọ́n bá lọ gbà wọ́n, aṣọ tẹ́ ẹ bá rí lọ́rùn wọn gangan kọ́ láṣọ tí wọ́n fi kó wọn jáde. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ làwọn tí wọ́n kó wọn. Ó possible kó jẹ́ pé lẹ́yìn 12 hours lẹ́yìn ìgbà tí wọ́n ti kó wọn jáde ní wọ́n tó post picture wọn. Lẹ́yìn ìgbà wọ́n kó wọn, wọ́n fún àwọn ọ̀gá wọn lórí fídíò. Ó ṣeéṣe kí president náà ti bá wọn sọ̀rọ̀ lórí fídíò. Ó ṣeéṣe kí governor ti bá wọn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n kó wọn kó tó di para àlùmọ̀. Torí àwọn tó ní ìlú nìyẹn, wọ́n gbọ́dọ̀ sọ fún wọn pé sẹ́tẹ̀ ẹran wa ibi tá a bá dé nì. Lẹ́yìn yẹn wọ́n láti ṣe surveillance gbogbo àdúgbò Odòyọ̀ yẹn pé ọ̀nà bí àwọn fẹ́ gbé wọn gbà ìjà safe. Wọ́n á ti rán àwọn kan pé ìyẹn kọ́kọ́ lọ níwájú kó tó di pé a máa bọ̀. Ìbẹ́nu àwọn ọmọ yẹn tó possible kó jẹ́ pé ìhòòhò ni wọ́n gbé jáde. Aṣọ ẹyọ kan ni wọ́n wọ̀ fódìdí oṣù kan. Ó dẹ̀ possible kó jẹ́ pé wọ́n sáré wá aṣọ míì tí wọ́n kàn rò pé yóò ṣe sáìsì wọn. Láàrin ìgbà wọn kó wọn jáde, ó possible kan ti contact àwọn ẹbí wọn pé ẹ̀ka sọ díẹ̀ wá. Ó dẹ̀ possible kó jẹ́ pé àwọn ọ̀gá sójà yẹn ní ọ̀rá sọ bọ̀ wọ́n lọ́rùn. Eléyìí tó ṣẹlẹ̀ sẹ́bí mi kọjá. Mo rántí pé aṣọ tá a padà rí lọ́rùn wọn níjọ́ tá a lọ gbé wọn. Àmọ́ ni ó kaṣọ sí wọn lọ́rùn. Àmọ́ bí wọ́n ti ráṣọ bù. Akànsárì pásọ yẹn rùn bí ìtọ̀ àgbò. Láṣọ tá a bá lára wọn. Ó ṣeéṣe bẹ́ẹ̀. Àwọn ọmọ tí wọ́n jẹ́ ọmọkùnrin bẹ́ẹ̀. Bóyá ń gbà torí yún wọn. Àwọn bandit yẹn ò wá razor blade tí wọ́n fi fárun wọn ní. Tàbí kíkan ọmọ complain pórí ń fọ́n jù. Torí wọn ní fẹ́ kí gbogbo wọn kú. Wọ́n máa salivate pa wọn rówó gbà. Ní ló fà á tí wọ́n fi ṣe gbogbo yẹn. Ó possible kó jẹ́ pé nígbà wọn kó wọn jáde èyí tó lo hijab, ó ti ní àǹfààní àti rí aṣọ pa kó fi change aṣọ òun ti gbé bọ̀. Bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin tí wọ́n dè mọ́lẹ̀.
wo ntẹ́ fi ń ṣàwàdà ẹ wo ntẹ́ fi ń ṣàwàdà ire lẹ́san ìkà náà lẹ́san ìkà lẹ́san rere náà lẹ́san èyí ó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san àké àdá lórí ọmọ. Àkọ́kọ́ àwọn tí wọ́n jẹ́ hero òun làwọn tí wọ́n pa lákọ̀ọ́kọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àbí Ọlọ́run kò sì kú nísìmí fún wọn. Ọlọ́run kò rọ ẹbí wọn lójú kò rí zì. Àwọn hero ẹlẹ́ẹ̀kejì ó làwọn ọmọ ogun àtàwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n pa níbi tí wọ́n ti lọ kó wọn. Láwọn tí gómìnà mẹ́ńsàn orúkọ àwọn kan pé àwọn tí wọ́n pa ni. Gómìnà Ṣèyí Mákindé ní ṣubú dànù wọ́n ka speech yẹn orí èèyàn dẹ̀ wú pé a ní èèyàn torí ẹ̀ pé láàyè ìjọba. Bàbá President Tinubu ẹ kú iṣẹ́ ọpọlọ ẹ sì fi ọpọlọ ṣètà sì fi rí gbogbo àwọn ọmọ yìí láì jẹ́ wípé ọ̀kankan kúnnú wọn iṣẹ́ lẹ́sẹ̀ bàbá kùndùsì fún yín ẹ̀mí yín ó gùn lórí ọlá. Ẹ wá wò àwọn wo tó wà ní hero ẹlẹ́ẹ̀kejì àwọn tíjà tí wọ́n pa yẹn hero ni wọ́n o. Ta ni hero ẹlẹ́ẹ̀kẹta tá a bá ní tanra wa jẹ gbogbo àwọn obìnrin àtàwọn tíjà yẹn hero ní gbogbo wọn. Àmọ́ Mrs. Rachel Alamu la ilaha illallah tí wọ́n bá ń pè ìròyìn ọ̀kan nínú ọ̀gá ìròyìn ni woman yẹn orí ẹ̀ pé pọ̀ kí àwọn bandit tẹ̀sùn bá jẹ tí ń bá mu ká tó lè àpìkì ẹnìkan pé ìwọ ni kò mọ address. Wọ́n rí maturity lára ẹ̀ wọ́n rí wisdom lára ẹ̀ wọ́n rí calmness lára ẹ̀ wọ́n rí pé ẹnìkan torí ẹ̀ pé ni woman yóò láti jẹ. Òun gangan ni àkọ́kọ́ hero tó ga jù látara ṣẹ́ tó ṣe níjọ́ tó yẹ kó sunkún ó sunkún tó ká gbogbo èèyàn lára. Nígbà ó rí pé kóun tó mára àlú wálẹ̀ làwọn ò fi báyìí tán tọ́nà ó fi pé kí wọ́n rí àwọn ìgbà sílẹ̀. Ó tún sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó sọ̀rọ̀ yẹn with calm tí ń bẹ̀jọba pé kán jọ àti president àti gómìnà ẹ sábà wọn gbà wọ́n lẹ̀ ní ẹ má àtáàkì wọn. Ní tí wọ́n fẹ́ kó sọ ní moment yẹn mo sọ níjọ́ náà lọ́hùn pé ní tí wọ́n fẹ́ kó sọ ní sọ. Ànábì ní láìsà sẹ́dí ìdóbe sára kì í ṣe pé ká lù jàkadì wrestling ká gbàyàn lẹ́sẹ̀ náà fi pé yàn lálágbára o. Ẹni tó jẹ́ alágbára lẹni tó lè control emotion rẹ̀ ẹni tó lè control ara rẹ̀ lásìkò tí pressure wà. Mrs. Alamu, kudos to you. Ẹ kú ọmọ ṣe. When we are talking of motherhood, this woman is an epitome of motherhood. Ó ṣeéṣe ó sì dáyàn lójú pé bíbẹ láyé àwọn ọmọ yẹn ìfọwọ́sowọ́ àtàwọn obìnrin yòókù tí wọ́n jọ jẹ́ tíṣà lọ́jọ́ àwọn ọmọ yẹn wà láyé. Wọ́n fara jìyà nítorí àwọn ọmọ yẹn wọ́n febi panú nítorí àwọn ọmọ yẹn. Nígbà tí ò sóbi wọn tí ó rẹ̀ wọ́n lẹ́kún àwọn ni wọ́n rẹ̀ wọ́n lẹ́kún. Àwọn ni wọ́n nu omijé ojú wọn nù. Àwọn ni wọ́n ń da sọ́ọ̀bù wọn. Àwọn ni wọ́n ń wẹ̀ wọ́n nígbà míì tí wọ́n bá rí pọ́ necessary táyé wú ẹ̀ bá yọ. Àwọn fóúnjẹ tí wọ́n sílẹ̀ nítorí káwọn ọmọ yìí ó lè jẹun. Àwọn fi aṣọ wọn sílẹ̀ nítorí káwọn ọmọ yìí ó lè ráṣọ wọ̀. Àwọn ò sùn mọ́jú nítorí káwọn ọmọ yìí ó lè sùn díẹ̀. Ìyẹn láfimọ̀ yìí pé àwọn èèyàn yìí tíjà original ni wọ́n. Àwọn tíjà tí wọ́n ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn tíjà tí wọ́n gbẹ̀kọ́ torí wọ́n pé ni tí wọ́n mọ̀ béèyàn ṣe manage èèyàn. Ẹ wo woman tawi in chains spoke láàrin dídè mọ́lẹ̀ wàláhì ó sì sọ̀rọ̀. She calmed even devil shaitan himself. Màmá yìí káàmù Sètánì fúnra ẹ̀. In fear she calmed the children. Nígbà tí bẹ̀rù ń bẹ lọ́kàn gbogbo àwọn èèyàn ó sì káàmù wọn. And in darkness we saw light, we saw rays of light through her. Láàrin òkùnkùn òun náà ní jẹ́ kára ayé ọmọ pé ìrètí wà níwọ̀n ìgbà tí ń sọ̀rọ̀ jáde. Òun náà ní jẹ́ káwọn báńdíìtì gangan ọmọ nírètí pé wọ́n ò fún yín lówó ẹ mọ́ pẹ́ nìkankan. Òun àtàwọn yòókù ẹ̀ ẹ wò ṣe ńlá tí wọ́n ṣe. Gbogbo ẹni tó jẹ́ kà láyé ire lẹ́san ìkà náà lẹ́san ìkà lẹ́san rere náà lẹ́san èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san àké àdá lórí ọmọ. Tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n ti lọ wọ́n ti bọ̀ wọ́n kú àbọ̀ àwọn tẹ́mi wọ́n sọnù a kí wọn Ọlọ́run ó ṣe ikú nísinmi fún wọn. Lára àwọn hero tá a gbọ́dọ̀ gbàgbé oníjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Lára hero àgbà àkọ́kọ́ hero òní President Bola Ahmed Tinubu. Ọlọ́run san yín lẹ́san dáadáa. Àwọn hero òun làwọn sójà tí wọ́n wọnú igbó lọ láti lọ kó àwọn ọmọ yìí àtẹnitẹ́mi ẹ̀ sọnù
àtàwọn tí wọ́n sì wà láyé láti sọ ìtàn tójú wọn rí. Wallahi akọni ní yín wájú Ọlọ́run. Ọlọ́run ó bá wa bless yín kọjá bẹ́ẹ̀ ṣe lérò. Our Lord, our Creator will bless you beyond the expectation of any mortal. You will be blessed, all of you, all the uniform men that has gone to rescue all the children. May God continue to bless all of you. Ó bẹ̀rẹ̀ látòrí ọ̀gá àgbà lójú ògbó cantonment. Kárí gbogbo àwọn tí wọ́n jọ ṣiṣẹ́, Ọlọ́run máa bá a bless yín. Ẹ wá dákun tá a bá lọ tá a bá bọ̀ látẹ̀lílì máa ná ìdámà kọ́ńtàmù kò tẹ́tìrà fàdúlímù yẹrìjùn kúbáwò ìlànà dání tànámù àìnáka wàlìmọ̀dìlúmù mọ̀tàbíhùn yẹ̀dìhùn àlàyékáwáé nùlá ìlàmútànàmí yẹ̀dìhùn àlàyékáwáé nùlá ìlàmútànàmí. Afánilà tẹ́lílì máa ná ẹ má ṣe ṣàbòsí o, àbòsí ò lérè, ẹ má ṣe ṣàbòsí. Kò sí tí ó gbẹ̀yìn injustice wàláì tó ju àbámọ̀ lọ. Ẹ̀yin ọmọ sùn nínú ilé ẹni ẹ ṣàbòsí fún ọmọ yóò mọ̀ wá omi ẹ̀kún. Orílẹ̀-èdè Nàìjíríà ẹja fura. Ṣé kìí ṣe pé apá kan àbòsí tí wọ́n ti ṣe fáwọn ọmọ ogun tí wọ́n kọjá lọ, àwọn ọlọ́pàá tí wọ́n ti kú, sójà tó ti kú, àwọn tẹ̀mí wọn bọ́ nítorí pé wọ́n ń protect orílẹ̀-èdè tí wọn ò rí ẹ̀tọ́ wọn gbà. Ṣé kìí ṣe pé ègún wọn ní ṣẹlẹ̀ torílẹ̀-èdè yóò fi rọwọ́ mú? Tó bá wá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ á bẹ̀rẹ̀ correction látòrí àwọn eléyìí. Bá a bá lè correct tàtẹ̀yìnwá, bá a bá sì lè correct tàtẹ̀yìnwá, àwọn tí bá ń bẹ láyé nù wọn ẹ̀dùn wọn nú. Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Àwọn kan lọ gbá bọ́ọ̀lù nítorí pé lọ gbá bọ́ọ̀lù wọn gba trophy wa, wọ́n gba World Cup ń jọ sí. Ẹ máa dúró bílíọ̀nsì dọ́là, ẹ máa dúró ilé, ẹ máa dúró property tíjọba fún wọn, ìjọba tó wà fún wọn ní national award gbogbo wọn. Bí báwọn kan gba African Cup of Nations, ẹ máa dúró tíjọba ṣe fún wọn ni nítorí trophy ẹyọ kan, ẹ wá dúró àpọ́nlé tíjọba ṣe fún wọn. Kí ni ìjọba ṣe fún sójà tó lùsì ẹsẹ̀ kan lójú ogun? Trophy ẹyọ kan ni gbogbo àwọn yẹn gbà. Ẹsẹ̀ tí ẹ sọnù kò lè rí mọ́, apá ẹlòmíì sọnù kò lè rí mọ́, ojú sójà míì fọ́ lójú ogun, etí sójà míì di lójú ogun, òmíì rán ní spinal cord, òmíì gé lẹ́sẹ̀. Kí la ṣe láti fi compensate wọn tí wọ́n fi ní máa fèpè sí orílẹ̀-èdè pé wọ́n ní rójú wọn ní ráyè nítorí pé wọ́n ju àwọn sínú ìbànújẹ́ ayérayé? Bẹ́ẹ̀ wá làwọn eléyìí náà, àwọn tí wọ́n kú níbi wọ́n ti lọ bẹ́ẹ̀ làwọn ọmọ ìyá out, wọ́n gbọ́dọ̀ kú dànù, wọ́n gbọ́dọ̀ kú dànù. Tẹ́ ẹ bá fẹ́ k'Ọlọ́run bí gbogbo ìjọba léèrè látòkè délẹ̀, wọ́n gbọ́dọ̀ kú kú asán. Tíṣà tó kú ò gbọ́dọ̀ kú dànù. Kí lẹ́sẹ̀ àwọn tíṣà? The only crime tán commit ni pé they are Nigerian. If that should be the case, ìjọba kí n la fẹ́ ṣe láti redress àwọn nǹkan burúkú tó ti ń kọjá yìí? A máa ṣàpọ́nlé celebrity nítorí ipò kọrin, a máa fún wọn national award. Àwọn tí wọ́n fẹ̀mí wọn lọ bá àwọn amrọ̀bà nínú ọlọ́pàá, tẹ̀mí wọn bọ́, àwọn ni wọ́n mọ̀ receive ọ̀nà tó nǹkan yìí. Mo mọ̀ pé ìjọba ti ń ṣe bẹ́ẹ̀, ẹ gbìyànjú ẹ ṣe kó tó dáa. Pàápàá jùlọ pẹ̀lẹ́lẹ̀ tó ṣẹlẹ̀ lórí àwọn ọmọ tí wọ́n wà abducted tá a gbà padà yìí. Ẹ ṣe tó dáa lórí wọn kẹ́ ẹ má bá àròjọ níwájú Ọlọ́run. Àgbà táwa ń stand celebrate, à ń dunnú pé ara wọn tíṣà, a rí Mrs. Alamu, ara àwọn ọkùnrin méjì tó kù, ara àwọn obìnrin náà tí wọ́n tún jẹ́ tíṣà, ara àwọn ọmọ wẹ́rẹ́, gbogbo wọn wá sọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, inú everybody ń dùn. Ǹjẹ́ ẹ rántí pé báwa ṣe ń dunnú yìí àwọn kan ń bẹ lórí ẹkún? Arákùnrin sójà tí wọ́n ló ṣẹ̀ṣẹ̀ pé 28 years tó ṣẹ̀ gbàṣẹ́ sójà tí wọ́n pa, orí ìbànújẹ́ làwọn ẹbí rẹ̀ wà. Kí lẹ ṣe tínú àwọn ẹbí ẹ̀ ó fi dùn? Kí lẹ ṣe fáwọn tí wọ́n dúnbú ọkọ wọn, àwọn tí wọ́n dúnbú bàbá wọn, àwọn tí wọ́n dúnbú ẹ̀gbọ́n wọn? Kí lẹ fẹ́ fi ràn wọ́n lọ́wọ́? Kí lẹ ṣe fún àwọn tó jẹ́ pé ìbọn ni wọ́n fi pa wọ́n níjọ́ àkọ́kọ́? Kí lẹ ṣe fẹ́ni tí wọ́n pa níjọ́ tó kàn yìí? Kí lẹ wá, kí ni ìjọba fẹ́ ṣe fáwọn ọmọ wẹ́rẹ́ yìí? Scholarship scholarship kò pọ̀jù fún wọn. Gbogbo bí wọ́n bá fẹ́ kàwé dé láyé, ẹ sọ àwọn òbí wọn náà dé pàtàkì. Ìnira máa sọ ẹlòmíì tó lóríire láyé. Ẹ fún wọn lówó, ẹ fún wọn lọ́lá, ẹ jẹ́ wọn gbègbè sí ayé ìgbádùn, ẹ jẹ́ wọn gbàgbé àdánwò tó ti kọjá lọ yìí. Nítorí kọ́lọ́ wọn má bàa bí wá léèrè. Tanamu hainaka walimadhilumu mutabi'un yad'u alayka wa'in nulayi lamutana. Ó ń kálukú ń sùn lábẹ́ ilé pẹ̀lú ìyàwó rẹ̀. Ẹ ti gbàgbé pa àwọn obìnrin kan bẹ, ọkọ wọn ti kú síbi wọn ti lọ gbà yàn sílẹ̀. Àwọn ọmọ kan bẹ, bàbá wọn ti kú lóru tẹ̀yìn sùn tẹ̀ ń fàfàntọ́. Àwọn bẹ bí tẹ̀ ti ń ṣe
ń bẹ́nu ẹni tí wọ́n pa nípa àbòsí tó ti ṣépè lórílẹ̀‐èdè àfi ká ṣàtúnṣe dáadáa. Ire lẹ́san ìkà náà lẹ́san, ìkà lẹ́san rere náà lẹ́san. Èyí ó bá lè ṣe nínú méjèèjì, ẹ̀san àké àdá lórí ọmọ, ẹ̀san àké àdá lórí ọmọ, ẹ̀san àké àdá lórí ọmọ. Èyí tó bá lè ṣe nínú méjèèjì, ẹ̀san àké àdá lórí ọmọ. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo ìpínlẹ̀ tí nǹkan báyìí ti ṣẹlẹ̀ kọjá, ọgbọ́n wo lẹ fẹ́ dá o tẹ́ fi ṣe we are sorry fáwọn tí nǹkan yìí ṣẹlẹ̀ sí. We are sorry máa ń go a long way láti ṣàtúnṣe ọ̀pọ̀ nǹkan. We are sorry bówó ṣe pàtàkì lónà pàtàkì o. Ẹ wo Joe Biden, the former president of America, ní 2021 tí wọ́n pa arákùnrin black yẹn George Floyd, tí n bá porúkọ ẹ̀ dáadáa George Floyd náà ni. Nígbà tí àwọn ọlọ́pàá Amẹ́ríkà pa nípa tàbùsí, ẹ lọ wo ní tíjọba Amẹ́ríkà dánwò. Bàbá Joe Biden ó mọ̀ọ́mọ̀ wá ẹbí yẹn rí tó pè wọ́n, ó bẹ̀ wọ́n, ó tọrọ àforíjì, kódà ó bọ́ sórí tẹlifíṣàn ó sọ̀rọ̀ níjọ́ náà lọ́hùn. Joe Biden ní, on behalf of all Americans, I can't tell you how sorry I am today. We are very, very, very sorry. Nígbà lẹ́yìn yẹn, ó tún wá ṣe meeting pẹ̀lú ọmọbìnrin ẹyọ kan kékeré, ọmọ tí ò tí tọmọ ọdún mẹ́wàá tarákùnrin tí wọ́n pa yẹn tó fi sáyé. Joe Biden wá gbé ọmọ yẹn mọ́ra. Ó wá sọ fún ọmọ yẹn pé, don't worry my daughter, your daddy has changed the world. Your daddy has changed the world. Your daddy has changed the world. Ẹ wo ọ̀rọ̀ tí ó múnú ọmọ yẹn dùn. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn là ń retí lọ́dọ̀ ààrẹ àti lọ́dọ̀ gómìnà àti gbogbo ẹni tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí. Lẹ́yìn yẹn ni ẹ wá san compensation owó ńlá fáwọn ẹbí ẹni tí wọ́n pa. Wọ́n dẹ̀ make sure pé àwọn ọlọ́pàá yẹn ò lọ láì jìyà. Ní 1970, German Chancellor Willy Brandt, nígbà tí wọ́n pa àwọn Júù rẹpẹtẹ, àwọn Nazis tí wọ́n pa àwọn Júù rẹpẹtẹ, kí ló ṣe? Wọ́n kọ́ ọ̀wọ̀n kan fún wọn. Wọ́n pe ọ̀wọ̀n yẹn ní Ghetto Memorial. Ó wá lọ síbi ọ̀wọ̀n yẹn lójú gbogbo ayé, lójú gbogbo kámẹ́rà. Chancellor Germany ó kúnlẹ̀, ó wá bẹ̀rẹ̀ sí ṣe omijé lójú tó dẹ̀ ń sọ pé we are sorry, we are very, very, very sorry. Níjọ́ náà lọ́hùn. Bákan náà ní Rwanda, President Paul òun náà ṣerú ẹ̀ nígbà tí ń bẹ lórí ìjọba. Lẹ́yìn genocide tí wọ́n pa ìmọ̀ye thousands of ọmọ Rwanda. Ìgbà tí wọ́n wá rí ọ̀rọ̀ yẹn yanjú, April yẹn ló wá jẹ́ pé wọ́n àdírẹ́sì gbogbo. Tó bá ti wá débi tó fẹ́ àdírẹ́sì, yóò ní we know we failed to stop the genocide. But we are saying we are very, very sorry. Ó tún ṣe sorry. Ọbásanjọ́ náà ṣe sorry rí lórí àwọn tí wọ́n pa ní Zaki Biam níjọ́sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wá dákun ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ ti ṣiṣẹ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, aráyé mọ̀ pé ìjọba tí kì í fi ọ̀rọ̀ security ṣeré ni. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ilẹ̀ Yorùbá náà ń pè bí kì í ṣe north. Yorùbá no be that place. Tẹ́ẹ̀tì máa tanra yín jà tẹ́ẹ̀ máa pẹ́ ju bandit sílẹ̀. Wọ́n ti repent, kò sí repentance. Kò sí repent nílẹ̀ Yorùbá. Ẹjọ́ kálukú fi mú dánrin. Ilẹ̀ Haúsá ni wọ́n ti máa ń tanra wọn jẹ, tí wọ́n kó Kùránì jáde, wọ́n ni wọ́n máa fi Kùránì búra. Èmi ò rí bí Kùránì, mi ò rí bí Islam ti sọ pé kéèyàn ó máa fi Kùránì búra kó ń túbá. Kò sínú ọ̀rọ̀ Islam. Ìwà àbòsí ni ìwà jàmbá ni. Kùránì ò wí, àdìsí ò wí, Ànábì ò fi Kùránì, kò gbé Kùránì fẹ́nìkan rí pé búra kan sọ pé ó túbá níbi iṣẹ́ ẹ̀kú tó ń sìn. Níbo lẹ ti wá rí kẹ́ ẹ máa fi Kùránì búra jìbìtì? Níbo lẹ ti rí kẹ́ ẹ máa dá àwọn èèyàn padà? Àwọn tí wọ́n jẹ́ òṣèbí ayé kẹ́ ẹ máa dá wọn padà sáàrin ìlú jìbìtì. Gbogbo nǹkan wọ̀nyí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ìjọba Bọ́lá Ahmed Tinubu. Ẹ ṣàtúnṣe, ẹ má jẹ́ kí irú ẹ̀ ó ṣẹlẹ̀ mọ́. Gbogbo àwọn tí wọ́n gbé Kùránì fún wọn, wallahi jìbìtì ni. There's nowhere in the Holy Quran, there's nowhere in Hadith. The Holy Prophet has never done such a thing throughout his lifetime. Giving Quran to bandits that they are repenting. Repenting on what? Ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run. Ire lẹ́san ìkà náà lẹ́san. Ìkà lẹ́san ire náà lẹ́san.
èyí ó bá lè ṣe nínú méjèèjì ẹ̀san àké. ẹlẹ́ẹ̀kejì Old Ọ̀yọ́ National Park kí ni ìjọba fẹ́ ṣe lórí ẹ̀? báwo ni tó ṣẹlẹ̀ yóò ṣe tún ní repeat ara ẹ̀ mọ́? ilẹ̀ Yorùbá náà ń pè bí àkọ́kọ́ orin iṣẹ́ tọ́nà fún Yorùbá láriwo á lo ariwo débi pé báwo ni bẹ̀yìn òsínú òsì tún ní ṣẹlẹ̀ mọ́? àwọn wo ni wọ́n máa ní nǹkan ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí, nǹkan ọrọ̀ ajé ìpínlẹ̀ yìí, nǹkan ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá, nǹkan ọrọ̀ ajé àwọn tí wọ́n nílùú ládùúgbò yẹn? nígbà wọ́n bá kó nǹkan ọrọ̀ ajé yẹn tán wọ́n sọ ìlú yẹn dahoro, ìlú yẹn ò ní padà ní nǹkan míì tí wọ́n fi sọ̀rọ̀ ajé mọ́. gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ jẹ́ àwọn ọmọ ìlú yẹn, ẹ̀yin tẹ́ mẹ́sẹ̀jì mi ń sọ lóòtú ìjọba, ẹ̀yin ni kẹ́ kọ̀wé síjọba. nítorí bá jẹ́ tọ́ ìlú yín kíjọba ó gbé iléeṣẹ́ tí a máa ṣàtúnṣe máìnì yẹn kán gbé kalẹ̀. èwo níjọba ń yáwó kiri tẹ́ kúfẹ́ kan pa àwọn orílẹ̀-èdè àgbáyé kán máa wá wáìnì ẹ̀ kán yá wa lówó tí ó tó tún Nàìjíríà ṣe, kán máìnì ẹ̀ fọdún 5 kẹ́ẹ̀sì sọ ìlú yẹn dìlú tuntun, ìlú tí ó lépo, tí ó níná, tí ó lómi, tí ó ní street light, tí ó ní airport. nítorí ọjọ́ tí nǹkan yẹn bá tán kán lè máa rántí páwọn tí ẹ̀ jàǹfààní. Ọlọ́run bless ilẹ̀ Yorùbá, irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n jẹ́ ń jí kó wọ́n lọ fi build àwọn country mi. kí ló fẹ́ jẹ́ èrè ilẹ̀ Yorùbá? kí ló fẹ́ jẹ́ èrè Nàìjíríà? kí ló fẹ́ jẹ́ èrè àwọn ará àdúgbò yẹn? ìjọba kí lẹ fẹ́ ṣe? ẹ tọwọ́ bọ Old Ọ̀yọ́ National Park. àwọn ẹranko lẹ sọ pé ẹ fi bẹ̀ sílẹ̀ fún. àwọn kan ti gbàbẹ̀ tó jẹ́ pé àwọn òbí wọn ti débẹ̀ over 50 years ago. wọ́n ṣẹ̀tún gbà tẹ́nì kankan ò lé wọn tí ò lé wọn. ní tá a fi sílẹ̀ tá a fi sílẹ̀ fúnlé àwọn ẹranko, báwo ló ṣe wá di ilé àwọn ènìyàn? ẹ dákun ẹ bá wa lẹ́kọ̀ọ́sẹ̀ ènìyàn kọ̀ọ̀sẹ̀ ẹranko kúrò. ẹranko gidi ni ẹ kó bẹ̀ tó bá jẹ́ pé dídáná kẹranko ọmọ ẹgbẹ́ bẹ̀. àfẹ́sẹ̀ ènìyàn sẹranko ń bẹ̀. bóun níbẹ̀ yẹn ò ṣe ní di ṣọ́ọ̀ṣì ìbànújẹ́ míì lọ́jọ́ iwájú. látẹ́sílì mọ̀nà ìdámá kúntàmù kò tẹ́tìrà. nítorí náà àyá Kùránì ta'awanu 'ala al-birri wa taqwa wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan. àwa tá a jọ jẹ́ ọmọ ìlú ẹ jẹ́ á bára wa sòdodo ọ̀rọ̀, ká máa bára wa jà nítorí ẹ̀sìn. wàláhì kò mú kí ẹnìkan kan wá o. bandit ò ní ya ẹnìkan sọ́tọ̀ o pé mùsùlùmí lélẹ̀, christian lélẹ̀, ìtàjú wọn àfẹ́ mọ́ o. gbogbo ẹ̀yin onírètìkà ideology ẹ dákun ẹ ṣe sùúrù. èmi gan ti decide pé máa dákẹ́ lórí ọ̀rọ̀ yín kálàáfíà ó lè jọba. nítòkù ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kọjá, ìyẹn tẹ́ ẹ bá tán dá mi ilẹ̀ o, torí tẹ́ ẹ bá tán dá mi ilẹ̀ ẹgbẹ̀rún ariwo yín ò mú fún mi ànéèjì. ẹ odidi ìlú kan àwọn kan kóra wọn jọ, wọ́n ń pariwo, wọ́n ń post kí ló kàn mí. máa sọ òdodo nítorí ijọ́ tí máa pàdé Ọlọ́run. ní tí mo bá sọ tí ò bá rí bẹ́ẹ̀ ní kẹ́ ẹ sọ pé ní tó sọ yìí irọ́ ni. ẹ má máa lọ mọ́ nǹkan mi lọ́rùn, ó sì tẹ́ fẹ́ máa ké gbẹrú ṣe. níjẹ́ tí ń bá mi fà ṣe rí mi kí n rọ̀ rí mi lórí òdodo tí mo wà yìí pé ọ̀kan ní ilẹ̀ Yorùbá. àwa kì í yà ń bí báyìí, àti Christian àti Muslim àti traditionalist ọmọ ìyá ni wálẹ̀ Yorùbá. ẹ má gbé ẹ̀sìn fìtínà wá sọ wá dọ̀tá ara wa. nígbà àláfíà là ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ tó kó wàhálà yẹn dé. mo ti kú lórí chapter yẹn tẹ́ ẹ bá tó dá sílẹ̀ o. àmọ́ in uditun udna wa in zidtun zidna. tẹ́ ẹ bá tó gbé mí ìwọ̀lú tó tún di wàhálà á tó pariwo yín. kódà bẹ́ẹ̀ bá tó ṣe tó burú jù yẹn là á náà tó pariwo tó burú ju eléyìí tẹ̀ sí lọ. ìran Yorùbá ẹja ronú, ẹja síra wa lọ́kàn. ọmọ ìyá ni wá. bógun bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, mùsùlùmí ò lè kọrí Saudi Arabia wọn nígbà wa. ẹ̀yin Christian ò lè kọrí Jerusalem wọn nígbà yìí. ẹ̀yin traditionalist ò lè kọrí sí Brazil wọn nígbà yìí. This is the only land we've been given free of charge by Almighty Allah, is free of charge from our Creator. This is the only land we can live together in peace without a single visa. Why can't we live together in peace? Ẹ wo agbára Ọlọ́run lórí èèyàn. àṣẹ kò sí tẹ́dá ṣe tí ó gbé ó gbẹ̀san. gbogbo tí wọn náà ń ṣe láburú lẹ́yìn tó rò pé nìkan ò rí ẹ, bọ́ba ayé ò rí ọba tọ́lọ́run àtayé rí ẹ. gbogbo ẹ̀ kedere níwájú Ọlọ́run. ẹ wo àwọn tí wọ́n lọ pa àwọn ọmọ, tí wọ́n lọ pa àwọn èèyàn, tí wọ́n lọ kidnap, tí wọ́n tó pààyàn níyàwó ta lóríire. wọ́n rò wípé kò sẹ́ni tí ó mú àwọn. ìgbà wọn bẹ̀rẹ̀ ó dàbí ẹni pàgbára àjọba ọ̀ka wọn, kódà ó dàbí ẹni pàgbára ọlọ́ǹkan ọ̀ka wọn. níbi tí wọ́n ṣàbúrú dé, ẹ wo odidi oṣù 2 àṣemọ̀ ń bọ̀ wá Ọlọ́run kò yá lógún ọdún. òṣìkàrán tí ọ̀la ẹ̀san ń bẹ, òṣìkàrán tí ọ̀la ẹ̀san ń bẹ. Ọlọ́run sọ fún wa ní Quran chapter 86 verse 9 to 11 Suratu Tariq. Ọlọ́run sọ fún wa níbẹ̀
a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim yawma tubla sarairu wa ma lahu min quwwatin wala nasir. Ọlọ́run ní ọjọ́ kan ń bọ̀, ọjọ́ tá a tú àṣírí jáde tẹ́nìkan ọmọ pé nìkan tó lè mọ̀, gbogbo kọ̀ọ̀kan wọn tá a tú jáde, gbogbo àṣírí ẹ̀yìn àṣìbí ayé tá a fi hàn aráyé, ẹsẹ̀ sí láyé ẹ̀tún sẹ̀sìn níwájú Ọlọ́run. Alukurani ló wí bẹ́ẹ̀. Kurani sọ wípé yawma tubla sarairu, lọ́jọ́ tá a bá tú àṣírí jáde àwọn ẹni bí ayé, wa ma lahu min quwwatin wala nasir. They will never have any supporter that day. Nobody will be ready to offer himself to assist them. No assistance will come to them from any quarters. Lọ́jọ́ tá a bá ṣe tán tá a fẹ́ gbẹ̀san, gbogbo ọ̀nà tí wọ́n fi rà wọ́n tí ó gbà wọ́n lẹ̀, gbogbo ẹ̀ ó block. Mo ní ọ̀nà tó jẹ́ pọ́ fẹ̀ tẹ́lẹ̀, tó jẹ́ pé bí nǹkan bá ti ṣẹlẹ̀, bí wọ́n máa connect ara wọn ni, tó bá dijọ́ tọ́lọ́ ń bá ṣe tán tó fẹ́ má ṣe bí, yóò kàn ní pé gbogbo ọ̀nà yẹn jì. Gbogbo bí ó bá lòun lárí mọ́ báyìí, bóun fẹ́ sá lọ, dédé ọwọ́ ìyá Ọlọ́run ní ọmọ kó sí. Gbogbo ẹ̀yin tẹ́ kù lórí pé ń kidina, ẹ̀ ń bandí, ẹ̀yin tẹ́ ń fẹ́rí èèyàn mú kọ, ẹ̀yin tẹ́ ń ṣe ritualist. Ìgbà díẹ̀ ló kù, ọba mi ò mú yín, bọ́bá mú yín tán yóò mọ ọmọ mi, yóò mú ìyàwó yín. Kódà ẹni ó kí yín káàárọ̀ tó fi dùnnú kí yín bí ẹ ti ń náwó ẹ̀jẹ̀, òun náà ó pè ń bẹ̀. Ẹni ọba yín rẹ́rìn lórí owó ẹ̀jẹ̀, òun náà ó pè ń bẹ̀. Òṣìkà rántí ọ̀la ẹ̀san ń bẹ, òṣìkà rántí ọ̀la ẹ̀san ń bẹ. Tẹ́ bá lè pa, tẹ́ bá lè kún, Ọlọ́run ẹ̀san ń bọ̀. Òṣìkà rántí ọ̀la ẹ̀san ń bẹ. Lára àwọn tíṣà tọ́lọ́run yọ, Mr. Olatunde Zaccheaus, àkáǹtì tiẹ̀ tóun ṣẹ̀ṣẹ̀ sọ jáde. Ẹ lọ wo ọ̀rọ̀, ẹ wò bí wọ́n ṣe ń pààyàn ṣeré. Ọ̀tọ̀ làwọn tí wọ́n fìbọn pa níjọ́ tí wọ́n lọ kó wọn sùkú, ọ̀tọ̀ níjọ́ tí wọ́n pa Mr. Oyedokun MO. Kí ló dé tí wọ́n fi pa Oyedokun? Torí pé wọ́n bá fóònù lápò rẹ̀, lẹ́yìn ìgbà wọn ni wọ́n kó fóònù sílẹ̀ ní a fi pa odidi ẹ̀mí láì lè dá irun ẹyọ kan tí ń bẹ lára ọ̀rákùnrin yẹn. Wọ́n dẹ̀ waste ẹ̀mí ẹ̀, wọ́n dúnbó ẹ̀ bí ewúrẹ́, wọ́n fi pàrókò ránṣẹ́ síjọba báwọn òṣèré. Wọ́n nígbà tó tún di bíi on the 7 àbí nǹkan ní wọ́n pa ẹnì kejì, ìyẹn Mr. John Ọlálẹyẹ. Wọ́n náà gbúrò pé bóyá àwọn sọ́jà ń bọ̀ wá attack wọn. Wọ́n pa yẹn náà, wọ́n fi send message ni pé ẹ mọ́ wá, àṣàgbára Ọlọ́run padà ká wọn. Àfi ká máa yin ìjọba, ká máa yin àwọn elétò ààbò, àwọn military, àwọn DSS, àwọn ọlọ́pàá, paramilitary àti gbogbo àwọn private security outfit. Ká máa yìn wọ́n pé iṣẹ́ lẹ ṣe. Ẹ wo ọgbọ́n tí wọ́n dá. Àṣé gbogbo nǹkan kọ́ ló gba agídí, àṣé gbogbo nǹkan kọ́ ló gba wàhálà. Wọ́n fi gun dígun, wọ́n bẹ̀rẹ̀ sí wádìí títí tí wọ́n fi mú àwọn tí wọ́n jẹ́ aid and abetting, tí wọ́n ṣe aid and abetting fún wọn, àwọn tó ràn wọ́n lọ́wọ́, àwọn tí ń bá wọn gba kọ́ọ̀lù, àwọn tí ń lọ bá wọn gbowó, àwọn tí ń lọ bá wọn ra oúnjẹ, àwọn yẹn ni wọ́n ń tírèsì. Kódà ẹni wọ́n bá fóònù ọ̀kan nínú àwọn tí wọ́n kó lọ, tí wọ́n bá lọ́wọ́ ẹ̀, òun náà fi mú dánrin. Àtàrà àwọn yẹn ní ti bẹ̀rẹ̀ sí ní link wọn látara fóònù wọn. Wọ́n fi wá mọ àwọn fámìlì àwọn tí wọ́n jẹ́ the main kidnapper gangan tí wọ́n bẹ nínú igbó. Àwọn náà wá lọ bá àwọn fámìlì wọn. Wọ́n kó gbogbo fámìlì wọn lẹ̀, wọ́n kó bàbá wọn, wọ́n kó ìyá wọn, ọmọ wọn, ìyàwó wọn, gbogbo ẹbí wọn ni wọ́n kó. Wọ́n wá ṣe fídíò, wọ́n sẹ̀ǹdẹ̀ sáwọn náà. Ẹ ti pa méjì àbí? Ẹ wá dúró àwọn táwa kó, wọ́n ti pọ̀jù tí yín lọ, gbogbo fámìlì yín ni. Ṣé ẹ ti rí wọn? Ṣé ẹ ti gbọ́ fọ́ìsì wọn? Ẹ ti gbọ́ tí wọ́n sọ? Bẹ́ẹ̀ bá ti ń pa kan bẹ́ẹ̀, ẹ mọ̀ rí mẹ́wàá táwọn ọmọ ránṣẹ́ sọ̀rọ̀. Ìyẹn ni wọ́n lò gẹ́gẹ́ bí irinṣẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ àràǹbarà yìí, àfikọ́ náà wọ́n bá mi ọ̀sán yín lẹ́sàn. Àwọn tí wọ́n dúnbú èèyàn, tẹ̀mí èèyàn ò jọ lójú. Wọ́n nígbà wọ́n dúnbú Mr. MO tán, ọ̀rẹ́ tí ò ju ọmọ ọdún 17 years lọ, tí mò ń wò yí pé ó ṣe é ṣe kọjá kan náà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sùn. Wọ́n ló jó wọ ojú agbo bẹ̀ ni. Àwọn ọkùnrin tí wọ́n ń bẹ̀, wọ́n dè wọ́n lọ́wọ́, dè wọ́n lẹ́sẹ̀ fún 50-something days. Ẹ wo àwọn ọ̀ka èèyàn, ẹ wo àwọn tí wọ́n ronú àtúbọ̀tán. Ẹ wá wo àwọn mẹ́ta tíjọba wá gbé lọ sílé ẹjọ́ lẹ́nu. Wọ́n gbé wọn lọ ilé ẹjọ́ pẹ̀lú 10 count charges. Ẹ̀sùn oríṣìí 10 náà kà sí wọn lọ́rùn.
àwọn mẹ́ta yìí kò tí clear wípé bóyá àwọn náà ni wọ́n ń bẹ nínú igbó. Bẹ̀tẹ̀ àwọn ẹ̀sùn tí wọ́n kà sí wọn lẹ́sẹ̀, àwọn ẹ̀sùn àwọn tó ràn wọ́n lọ́wọ́, wọ́n ń bá àwọn èèyàn burúkú yìí ṣiṣẹ́ pọ̀, ń bẹ nínú wọn tóun náà ṣiṣẹ́ yẹn direct tó jẹ́ main actor. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbé lọ ilé ẹjọ́ lẹ́nu tí wọ́n ní wọ́n tún padà gbé wá sílé ẹjọ́ lọ́sẹ̀ tó ń bọ̀, ń bẹ nínú wọn tó jẹ́ pé conspirator ni, ń bẹ nínú wọn tó jẹ́ aid and abettors. Àwọn èèyàn yìí sì ń bẹ nínú wọn tó jẹ́ chief trainer tó ń ní fíìdì títí ń train wọn bí wọ́n ṣe máa bá yé àwọn èèyàn jẹ́. Àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n mú yìí, àwọn eléyìí ti há. Ọba tó ní wá ti mú wọn. Yawma tubula sara'ir wa ma lahu min quwwatin wala nasir. Tẹ́ ẹ bá wá gbàgbé, wọ́n ti mú àwọn kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a dárúkọ wọn ní last week. Àwọn tí a mú lé tí a kó lọ ilé ẹjọ́ lẹ́nu. Àkọ́kọ́ nínú wọn Abdulrazak Umar, ẹlẹ́ẹ̀kejì ni Yunusa Musa, ẹlẹ́ẹ̀kẹta ni Samsu Adamu Sani. Wọ́n láwọn èèyàn yìí tẹ́ ẹ bá wo ojú wọn kò sí eléyìí tó ti tó 30 years nínú wọn. Ọmọ kékeré gbà ni wọn. Ló jẹ́ sọ́nbí wá sí tí mo ṣe kọjá lọ pé tí ọba sí ọlá ìbọn tí wọ́n gbé dání, àwọn ọmọ tí kúkú ẹyọ kan lè yọ wọ́n lẹ́yìn tí wọ́n ràn wọ́n bí odi ibi tí wọ́n ràn wọ́n sọ́dọ̀ àní ọba tó dá wọn ni. Àwọn èèyàn yìí sì fẹ́ bú bẹ́ẹ̀, wọ́n ti wọ̀rọ̀ ẹ̀. Ìkan bẹ nínú wọn tán lò ní state training fáwọn tí ọba lọ ṣerú iṣẹ́ ẹbú yẹn. Ọ̀kan bẹ nínú wọn tí wọ́n lò ní bá wọn gba voice àtàwọn nǹkan míì tá àti lè mọ̀ títí dìgbà tíjọba tí wọ́n padà kó gbogbo wọn jáde. Ẹ wá àwọn tí wọ́n dárúkọ wọn tẹ́lẹ̀ lọ́jọ́ tí wọ́n kọ́kọ́ release àwọn èèyàn yìí. Àwọn tí wọ́n kọ́kọ́ dárúkọ wọn Babangida Buhari Awalu, ìyẹn tiẹ̀ wọ́n lọ́lọ́kadà ni. Mo ti ṣe wá sí ti pẹ́pẹ́ ẹ̀fúrasí majority ọlọ́kadà tó wà ń gbòòrò, majority wọn ìsọlọ́kadà informant ni wọ́n. Nílẹ̀ Yorùbá lẹ́nu àwọn àjòjì ní 90% ẹni tí ń sọ̀kadà. Láwọn tẹ́ ẹ̀ mọ̀ bí wọ́n ti wá tẹ́ ẹ̀ mọ̀ sọ̀ọ̀sì wọn, àwọn ni wọ́n ń sọ̀kadà. Ẹlẹ́ẹ̀kejì ni Adéwuyì Sunday, wọ́n ní wọ́n arrest yẹn ní Gbùgbù area of Kwara State. Wọ́n ló provide navigational data. Òun ní provide bí wọ́n ó ṣe rìn àtàwọn data ti ń lọ. Wọ́n tún mọ̀ kàn wọ́n ń pè ní Rafiu Abdulmajid. Wọ́n mú yẹn wọ́n arrest ẹ̀ lágbo ààrẹ lọ́yọ̀ state. Ọ̀kan nínú wọn ni Adélẹ́yẹ Ayọ̀mídé, òun ní àpè ní ọmọ yunifásitì táwọn sójà arrest pé òun ní máa lọ bá wọn lọ negotiate fẹ́ bá wọn gba owó. Òun ní ṣiṣẹ́ ọ̀rẹ́ irú sẹ́tọ̀ rẹ̀ wá àjọsìn ọ̀rẹ́ wọn àjọsìn ṣe òun ní ṣe òun ní bá wọn negotiate. Àwọn yẹn wọ́n ti mú wọn níjọ́ tí wọ́n ti release àwọn ẹni yìí. Àwọn mẹ́ta ilé yìí àwọn òṣìṣẹ́ aláàbò wọ́n padà ṣe iṣẹ́ kárakára ni. Wọ́n wá líǹkì wọn pẹ̀lú àwọn tí wọ́n ti sá lọ tọwọ́ tẹ̀ láìpẹ́. Wọ́n dẹ̀ jẹ́ àmọ̀ pé ńjọ́ táwọn lọ arrest wọn information yẹn ò ti clear ọ̀ntìjọ́ tíjọba iléeṣẹ́ ológun bá tó ṣàlàyé. Wọ́n láwọn neutralize àwọn kan, àwọn rán àwọn kan padà sọ́dọ̀ ọba tó ní wọn, àmọ́ àwọn arrest àwọn mẹ́jọ. Àwọn mẹ́jọ wo ni wọ́n arrest? Àwọn ni wọ́n lè ṣàlàyé. Àwọn wo ni wọ́n fi ránṣẹ́? Àwọn ni wọ́n lè ṣàlàyé. Gbogbo àbálọbábọ̀, gbogbo wàhálà tí wọ́n ṣe láyé, ẹ wò bí wọ́n bá já. Òṣìkà rántí ọ̀la ẹ̀san ń bẹ, òṣìkà rántí ọ̀la ẹ̀san ń bẹ. Tẹ́ bá lè pa tẹ́ bá lè kún Ọlọ́run ẹ̀san ń bọ̀. Òṣìkà rántí ọ̀la ẹ̀san ń bẹ.